Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí wa ní kíkí àlàáfíà ìkí Ọlọ́run àánú Ọlọ́run kó má bá ẹnì kankan wa gbé. Suratul Anfal aya 33 ba'da al-isti'adati wal basmala wa ma kana Allahu liyu'adhibahum wa anta fihim. Ọlọ́run ní wa Nabi wa Muhammad sallallahu alaihi wasallam àwa Ọlọ́run a ní fi ìyà jẹ àwọn ìjọ rẹ̀ níwọ̀n gbà tí ìwà Nabi bá sì ń bẹ ní àárín wọn. Àwọn oníbèrè wọ́n wá tójú bọ aya al-Qur'ani wọ́n ní ṣé tí ò bá sá Nabi mọ́ ṣọ́lọ́run mọ̀ fìyà jẹ wá ni. Àwọn onímọ̀ wọn dá wọn lóhùn wípé láyéláyé o tí ò bá sí ànábì mọ́ Ọlọ́run ò ní fìyà jẹ wá níwọ̀n gbà tí a bá ti ń rìn lórí ojú ọ̀nà ànábì wa Muhammad tá a sì gbé ìfẹ́ ànábì sí ọkàn nítorí wípé àsán ìfẹ́ lásán kò wúlò ó dìgbà tí a bá tó bẹ̀rẹ̀ sí ní ju ànábì pẹ̀lú ìṣe ká ju ànábì pẹ̀lú ìwà. Bákan náà Ọlọ́run ò ní jẹ wá ń yà níwọ̀n gbà tí àwa náà bá ti ń bẹ ààyè ànábì wò èyí tí ń ṣe Mákà àti Mádínà. Èyí ló fà á tó jẹ́ wípé bí Ọlọ́run bá ti ń bo mùsùlùmí láṣìírí yálà ọkùnrin ni àbóbìnrin ó gbọ́dọ̀ ní lọ́kàn wípé èmi náà fẹ́ bẹ ibi tí wọ́n sin ànábì wò èmi náà sì fẹ́ dé ìlú Mọ́kà nítorí pé bíbẹ ànábì wò yìí ní máa ń bí àbùkátà fún yàn gbogbo ohun tó lérò pé Ọlọ́run ò lè ṣe òun Ọlọ́run sì ṣe rọrùn. Bákan náà yìí sì máa ń fa sábàbí tọ́lọ́run máa ń fi ń forí gbogbo ẹ̀ṣẹ̀ yẹn jiyàn wípé eléyìí ti bí ànábì wò eléyìí ti sálámọ̀ sí wa kò yẹ kí a tún bínú sí mọ́. Tó bá fẹ́ ṣe Umrah àbí o fẹ́ ṣe Hajj iléeṣẹ́ wa Qiblatyn Travels and Tour wọ́n dùn bá rìnrìn àjò òun ò ní dààmú yàn òun sì ní ní ọ lára o sì ní kó ẹ̀mí sókè bákan náà ò ní kó àyà sókè nítorí wípé àwọn tí wọ́n tó bá rìnrìn àjò ló bá rìnrìn àjò. Iléeṣẹ́ wa ń bẹ ní Canada bákan náà iléeṣẹ́ wa ń bẹ ní Abuja bákan náà iléeṣẹ́ wa ń bẹ ní Èkó. Kò síbi tẹ́ ẹ ti fẹ́ bá wa rìnrìn àjò tí ò ní jẹ́ rọrùn fún yín yálà Èkó ni yálà Canada ni yálà Abuja ni kódà yálà abòmíì náà tí kì í ṣe àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ kàn sí wa pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí tí ẹ mọ̀ rí lójú ìran yín kí Ọlọ́run kó ṣe Umrah àti Hajj náà ní rọrùn fún wa. A máa retí ní Umrah December èyí tí ó wáyé ní on 26 pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àǹfààní àti san owó díẹ̀díẹ̀ ń bẹ fún wa. Bákan náà o lè rán ìyá o lè rán àbúrò o lè rán bàbá kò sẹ́ni tí ò lè rán. Bákan náà tó bá ti lówó náà lẹ́ẹ̀kan náà o lè sẹ́lẹ̀ kan náà. A fi ara nìyàn nílé iṣẹ́ wa Qiblatyn Travels and Tour. A máa retí yín ní Umrah bákan náà ìsìnkú gbàgbé Hajj náà òun náà ò ní pẹ́ dé ẹ máa sanwó yín díẹ̀díẹ̀ máa sàlàyé. Ọgbọ́n Qiblatyn ló dá mi lójú tá ó bá lọ ń Hajj àti Umrah tá ò dúpẹ́. Qiblatyn Qiblatyn